A kí yín káàbọ̀ sí abala ìtàn kékeré lórí ètò Agogo Ayọ̀. Ìwà gbígbé ọmọọba fọ́ṣun, òun náà ni ohun tá fẹ́ sọ̀rọ̀ lé lórí. Àwọn àgbà bọ̀ wọ́n ní bí ilé bá ń tòrò, ọmọ àlè inú rẹ̀ náà ni ò tíì dàgbà. Èyí túmọ̀ sí pé àṣà ká máa gbé ọmọọba fọ́ṣun kì í ṣe ohun òsìn bí kò ṣe ohun tó ti jẹ́ pé láti alálùmọ́lẹ̀ ló ti ń ṣẹlẹ̀ wá. Àṣà kóbìnrin máa gbé ọmọ àlè fún ọmọ ọkọ ó ti wà láti ayédáyé tó sì jẹ́ wípé kó tó di ìsìn ni àwọn èèyàn ti ń ṣe, ṣùgbọ́n ó ti wá di tọ́rọ́ fọ́nkálé tó sì jẹ́ pé láàárín ọmọ 5 sí 10 a máa jẹ́ 3 òun ni ti bàbá ẹ̀ nínú ilé. Kí ni àwọn ohun tá a lè sọ wípé ó ń ṣokùnfà nǹkan wọ̀nyí bí ó ṣe ìwà àgbèrè, panṣágà àti ojú kòkòrò? Àwọn ìwà burúkú yìí ni ohun tó jẹ́ pé ó ti gbilẹ̀ kan láàárín àwọn ọmọ obìnrin ìwòyí. Bẹ́ẹ̀ kẹ́ ni ìwà burúkú yìí ló ń ta àbùkù bá àwọn obìnrin láwùjọ gbogbo. Nígbà mìíràn a máa rí pé ọkọ lè ní àìsàn kan lára tó sì jẹ́ wípé àwọn mọ̀lẹ́bí ọkọ wọ́n rò pé aya ni nǹkan ń ṣe. Nígbà tí ọkọ bá ń ṣe àìsàn àbí nǹkan tó jẹ́ pé àtọ̀ rẹ̀ kò lè dọ́mọ tààrà, ṣùgbọ́n tí àwọn mọ̀lẹ́bí ọkọ sọ̀rọ̀ pé ìyàwó ni àìsàn wà lára rẹ̀, ni wọ́n á gbé ogun ti ìyàwó náà láti lọ ṣe ìwà burúkú yìí, láti lọ bá ọkùnrin mìíràn lò pọ̀ níta, tó bá sì doyún á gbé wá fọ́kọ rẹ̀ nínú ilé. Nígbà tí obìnrin náà bá sì gbèrú oyún náà wọlé, ló máa wá di pé ọmọ àlè ni ọkọ náwó lé lórí ṣùgbọ́n tí kò mọ̀, tó sì jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà òun ni orílẹ̀-èdè kejì tí ìwà burúkú ká máa gbé ọmọọba fọ́ṣun yìí tó wọ́pọ̀ sí jù. Tá a dẹ̀ lè sọ wípé ìlà ọgbọ̀n òun ni ó fẹ́ jẹ́ èèyàn 30%. Bẹ́ẹ̀ sì ni a rí wípé 3 nínú bàbá 10 ló jẹ́ pé àwọn ọkọ ni wọ́n ní àwọn ọmọ tí wọ́n ń tọ́jú lé lórí. Yálà 1 àbí 2, kódà ó fẹ́ lè jẹ́ pé gbogbo ẹ̀ gan ni á jẹ́ pé ọkùnrin mi kọ́ ló ní, tó jẹ́ pé bàbá mi ni ó ní àwọn ọmọ náà, ṣùgbọ́n tí ìyá yẹn tó kó wọn wá fún ọkọ náà láti máa ṣètọ́jú. Ṣé báwọn àgbà náà ló sọ wípé ẹni bá ń sùn tí oyún òun náà ni ọmọ á máa jọ. Bẹ́ẹ̀ kẹ́ ló jẹ́ wípé ìwà kò sówó tó jẹ́ pé ọ̀pọ̀ ìgbà àwọn tó jẹ́ pé àwọn kọ́ ni wọ́n máa ń ní ọmọ yìí, wọn kì í ní owó láti lọ ṣe àyẹ̀wò DNA láti lè mọ̀ bóyá àwọn ni wọ́n ní ọmọ àbí àwọn kọ́. Nítorí àìsí owó yìí, wọ́n kúkú kọ́mọ olùbọ́, wọ́n sì máa ṣètọ́jú àwọn ọmọ náà. Ìwà ojú kòkòrò àti ká máa yan àlè àbí ká máa fẹ́ ọkùnrin 2, 3 pọ̀ á máa fa kóbìnrin kó má mọ ẹni tó ní oyún nígbà tóyún bá dé. Kódà ọ̀pọ̀ ìgbà ló máa ń jẹ́ wípé oyún àkọ́kọ́ tí àwọn obìnrin máa fi lọ ń gbé ṣe ìyàwó kì í jẹ́ pé ọkọ wọn ló ní, nítorí pé ẹni tó bá tẹ́wọ́ gba oyún òun náà ni wọ́n máa gbé oyún náà fún nígbà tí wọn ò mọ ẹni tó lóyún láàrin ọkùnrin 2 sí 3 tí wọ́n fẹ́. Ìwádìí sì fi hàn wípé 1 mílíọ̀nù ó lé 3 ni àwọn oyún tí ọkùnrin kọ̀ sílẹ̀ ní ọdún 2018 nínú ìwádìí tí àwọn àjọ ICPF, ìyẹn àjọ tó ń fètò sí ọmọ bíbí, tí wọ́n ṣe. Ìwà ká máa gbé ọmọọba fọ́ṣun kò ń ṣe tuntun, ṣùgbọ́n ó ti wá di tọ́rọ́ fọ́nkálé ní orílẹ̀-èdè Nàìjíríà. A ò ní rí jù báyìí lọ lábala ìtàn kékeré. Ètò Agogo Ayọ̀ ṣì ń tẹ̀síwájú.